pè ní kí ni ìyàtọ̀ tó wà láàrin ká ní ẹ̀sìn àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. Kí ni nǹkan tí ẹ lè sọ fún wa láti fi ṣe àlàyé fún àwọn tó ń wò wá wọ́n lè mọ̀ pé ìyàtọ̀ tó wà nínú ká máa ní àmú ẹ̀sìn papọ̀ mọ́ ìṣe sí nílẹ̀ Yorùbá. Ìpínlẹ̀ tó lè jẹ́ ẹgbẹ́ wọn ní ṣàlàyé ẹ̀ lẹ́ẹ̀kan ọ̀tẹ̀ díẹ̀ ní ṣàlàyé ẹ̀ dáadáa. Ṣé rí ẹ̀sìn ó yàtọ̀ sí àṣà. Nínú àṣà, nínú ìṣẹ̀ṣe làṣà wà. Nínú ìṣẹ̀ṣe ni ìṣẹ̀dálẹ̀ wà tó ń pè tradition. Ìwọ̀n nínú ìṣẹ̀ṣe gan ni èdè ti jáde. Ìyàtọ̀ wà láàárín àwọn méjèèjì. Ìṣẹ̀ṣe yẹn wá deep. Wọ́n máa ní ìṣẹ̀ṣe dé ní August 20 àwọn èèyàn rò pé bóyá ọ̀rọ̀ traditionalist ló ní ìṣẹ̀ṣe. Irọ́ o, traditionalist ní kọ́kọ́ o. Wọ́n máa ní August 20 yẹn sìn bóyá jẹ́ public holiday yẹn sìn ó ti kọjá traditionalist. Torí wọ́n ní orí ẹni ìṣẹ̀ṣe ni, ìṣẹ̀ṣe ẹni ni. Bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni ni. Ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni ni. Ìpọ̀nrí ẹni ìṣẹ̀ṣe ẹni. Iná ń pè ní ìpọ̀nrí odù tó bá ẹ wáyé. Either you are a Christian or you are a Muslim. Ó ní odù kan tí Ọlọ́run fi dá ẹ wá sáyé. Odù yẹn ló máa sọ èèwọ̀ ẹ. Odù yẹn ló máa sọ ọ̀rọ̀ ìgbà tó bá jẹ́ tó láti kan tó máa pariwo gírìrì odù yẹn ló máa jáde. Odù yẹn ló máa pé oúnjẹ báyìí ló gbọ́dọ̀ máa jẹ o, nǹkan báyìí ò gbọ́dọ̀ jẹ o. Odù yẹn ló máa pé aṣọ báyìí ló gbọ́dọ̀ máa wọ̀ jù. Odù yẹn tẹ̀lé sọ pé ò gbọ́dọ̀ wọ multicolor nínú àwa yìí. So mẹ́rin yẹn ni òun gangan ní ìṣẹ̀ṣe yàtọ̀ sí religion. Orí ẹni ẹlẹ́dàá òun ní ìṣẹ̀ṣe ẹni. Bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni. Ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni. Ìpọ̀nrí ẹni ìṣẹ̀ṣe ẹni. So wọ́n máa ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe dè á lè bẹ́ẹ̀ holiday traditionalist traditional religion nìkan pé no ó kọjá ẹ̀. Ó kọjá holiday traditional religion. It's about every human being tó jẹ́ Yorùbá tó fún ní déètì náà fún. We can even call it a cultural day. But àwọn wo ló mọ̀ jù? Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ló mọ̀ jù. Because bá sọ àwọn church mi pé èèwọ̀ àníkìlọ̀ máa ní superstition ni. Ààrẹ àwọn church mi tó ń condemn fiction. Wọ́n tó ò bá dẹ̀ ní fiction ò ní vision. Vision ló máa ń metamorphose vision. Tó bá sọ fún ẹ pé àti kékeré tó bá sọ fún ẹ tó bá sọ vision fún ẹ pé àti kékeré you be a medical doctor. Tí bàbá ẹ̀ bá ti sọ fún àti bẹ̀yẹn ló tún máa ní vision kò fẹ́ di medical doctor. So ní wàá ti máa ní vision wàá ti máa plan towards it. Vision òun ló máa ń drive our vision. Ẹ̀dẹ̀ rá àwọn church kan àtàwọn Muslim kan pé kò sẹ́ no ẹbọ ni vision. Ó ṣàṣọwọ́ nǹkan di ẹbọ. Bí ẹ bá jẹun nǹkan jù ẹbọ ni bẹ́ẹ̀ fílẹ̀ kẹ̀ sọ́wọ́ ẹbọ ni. Bí ẹ bá wọṣọ jù wọ́n ní ẹbọ ni. Bí ẹ bá gbélẹ̀ kẹ̀ lọ mọ́ṣáláṣí wọ́n ní ẹbọ ni. Àwọn ní generation church bá rẹ̀ tó dress traditional wọ́n ní ẹbọ. Àwọn gbọ́dọ̀ fẹ́ báyé jẹ ni. Abraham tó yẹ pé ìrandíran ẹ̀ ló dá Christian and Muslim nílẹ̀ yìí. Kò sẹ́ni tó rúbọ tó Abraham nígbà tó wà láyé. Nígbà tó rúbọ tó ti wá ní ìgbàgbọ́ kì í ṣe ìgbàgbọ́ nìkan o. Ẹni tó rúbọ títí wọ́n ní kó lọ bọ́ ọmọ ẹ̀ rúbọ. Ó ti gbọ́ bẹ́ẹ̀ tó fẹ́ gbé lọ́rùn. Lọ́nà dá dúró àgbo ní kó máa lù. Nígbà tí Abraham rúbọ títí tó ti ní ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ ó dìgbà kan kò tí ì sẹ́ni tọ́lọ́run sọ pé kó pè lọ́rẹ́ ẹ̀ ó ní Abraham is my friend. God have never called any human being on earth his friend apart from Abraham. Kò dẹ̀ sẹ́ni tó rúbọ tó Abraham. Wọ́n wo CNN jọ kan ní Kaaba wọ́n fi tùràrí ń bẹ̀ and CNN dẹ̀ kò tiẹ̀ pé they are performing Islamic ritual in Kaaba. Ritual náà pé o. Mo ti wo Vatican jẹ́ pé wọ́n ń ṣe bí wọ́n fi tùràrí ní Vatican kìíní Pope wọ́n ní Pope John Paul is performing a ritual in Vatican. Ritual tó ń mí yẹn ni pé
ritual in Vatican City. But tó bá mention ritual níbí báyìí, tó bá mention ritual níbí, hey, it's real ritual. Ritual is part of life. The only thing you will not do is evil ritual. There is a good ritual and evil ritual. And also in the Old Testament, and will sacrifice, and will rituals in the Old Testament. And that's the beginning of the Bible. And back in your Old Testament, go no Bible, go history and prophet local. Majority of what you read in the Bible after Old Testament is the history of some prophets. Àwọn Israel tó ń fún wa ní Christianity wọn fi ritual alẹ́. Go to the video, go to the internet, sorry. Ẹ̀rọ àwọn Israel wọ́n fi adìyẹ ń bọ orí wọn. Wọ́n máa fi adìyẹ yí orí wọn báyìí, wọ́n á já ìyẹ́. It's on internet. Different rituals among Jews. This one among Judaism, they are majority in Israel. And then about Los Mecca in pilgrimage. So, by pa agbo. Ritual ni to ba ti pa agbo. Bo jeje ele o ti complete as is adio. So why are you talking about ritual? In different religions, different way of doing ritual in different religions. Why will you castigate the traditional parts as evil? Wọ́n lè lo human beings, wọ́n lo èèyàn. Ẹni tó bá ti ń lo èèyàn, ìrúbọ, èèyàn ti mọ̀ pé evil ritual ni ẹ̀. Wọ́n tó bá lo èèyàn, tó lo pàtó èèyàn, tẹ́ pé ká pẹran. Tó bá ní evil ritual, Ọlọ́run má jẹran mọ́. Ẹran tó ń pa ní kára àbí tó ń pa ní abattoir, òun lè à ń jẹ lójoojúmọ́. So a gbọ́dọ̀ moderate lórí ọ̀rọ̀ religion. Wọ́n yẹ sọ̀rọ̀ nǹkan irú ẹ bá wo Yorùbá ní setting in àwọn ọba ilẹ̀ Yorùbá, olórí ọba ayaba náà máa ń pè wọ́n. Ṣùgbọ́n olórí ààrẹ bí ìyàwó ààrẹ àyìnbá náà ń pè wọ́n. Àwọn ẹlòmíì padà fún mọ́kọ́ joyè yìí, wọ́n bá gbọ́ ìbà Gani, wọ́n á ní wáyé kọ́lé ìbà. Àwọn ẹlòmíì ní àwọn ọmọ yìí pé ìta rẹ̀ lọ kí ló ṣé wọ́n rí staff of office tó gbélé mi lọ́wọ́ nígbà tí mo joyè? Ṣé wọ́n rí adé ìdìkókó, adé ọba jagunjagun lẹ̀ Yorùbá ni? Àkí náà ń pè ní ìbà. Olórí ogun ìlú kankan balógun ni. Ìbà míì ni ìbà lójú ogun. Ìbà lójú ogun. Ìbà lójú ogun. Ẹni tó jẹ́ bàbá wọn lójú ogun. Yorùbá Ọ̀yọ́ dì gan. Ẹni tó bá dọ́gbọ́n lọ sí pèbí tó bá gbọ́n pọ̀ táwọn àgbàgbà rẹ̀ wọ́n gbé jáde. Ìbà lójú ogun òun ló ń jẹ́ ìbà. Táìtù ogun ni olórí ogun ni. Kìí ṣe táìtù ọba. Ọba ba lórí ìlú òun lọ́ba. Ìbà lórí ogun òun ni ìbà. It's only a warrior tó jẹ́ ààrẹ ló lè jẹ́ ìbà. Ẹ̀rẹ̀ rí pé Yorùbá ṣọ́ọ̀tì ni ẹ̀ gbogbo olórí ogun, ipò olórí ogun lẹ́yìn wọ́n pè ní balógun. Ìbà lórí ogun, ìyọ́n máa ní ìbà Gani Adam, ìbà lórí ogun olórí ogun. Wọ́n kò yẹ wọ́n ẹgbẹ́ wọn rántí woman tó jẹ́ kánsẹ́lọ̀ ní London tó wá ń pọ̀ tí ẹni tó pàgbẹ́lẹ̀sì pé ní wọ́n ti wá. Àwọn àyíwọ̀tọ̀ díẹ̀ ìtàn kékeré nítorí Yorùbá ojoojúmọ́ la dẹ̀ ń rí tọ̀ sí ìbà lójú ogun náà pèsè sí. Ìbà lójú ogun ò dẹ̀ lọ sókun ní gbogbo ìgbà, ó máa rán ọmọ ẹ̀ lọ sókun. Ó lójú ogun tí ìbà lójú ogun máa ń lọ. So
ní ká ṣe bọ́n ṣe ń ṣe kó lè bá rí bó ṣe ń rí. Orí Yorùbá jíjí wọ́n ti ìjà tó yẹ káwá tẹ̀ ìjàgbọ́n àwọn àtàwọn ọba ilẹ̀ Yorùbá míì dìde wọ́n jà lórí ìtàn Èkó. Àwọn kan wá tó sọ pé àwọn ló lè kó. Inú mi dùn gan nígbà tó yá kí làwọn àtẹ̀tí fẹ́ sọ wọn báyìí. Àwọn Yorùbá ti ń gbèjà ara wọn báyìí o. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àtìkọ́ la máa ń sọ̀rọ̀ àtọ́bá o àtijọ́yé o àtàwọn pòfẹ́sọ̀ àti èsì òṣè pòfẹ́sọ̀ àtàwọn columnist okùnrin ìsìlẹ̀. Yorùbá ti jí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìran tó kankan wọ́n bá ti ń ara aṣọ àpẹẹrẹ wrong history Yorùbá máa ní wọ́n fi wọ́n lẹ̀. Ìjọ òun náà dé ìjọ òun náà dáhùn. Ifẹ̀ ti exist more than 14,000 years ago. Ìlú tó bá exist àbí ìran tó bá exist ní Nàìjíríà fún 3,000 years ago. Yàtọ̀ sáwọn Kanuri. Kanuri ló ti exist bí almost 4,000 years ago. Àwọn tó ń gàdàbà lórí wa tó ń bá wa ń dà wá láàmú gan àwọn Fúlàní 1804 18th century gan-an dé. Wọ́n bá náà wọ́n dé ní 1804 it's either 18th century or 1795. Fúlàní wọ Nàìjíríà. Ètò wa jẹ́ Nàìjíríà níta òkú ní Nàìjíríà kan gbogbo àjọ lọ́dún gáàdì ló so wá papọ̀. So ìwé bí Yorùbá ṣe correct the wrong notions of history yẹn it's highly welcome. Ó ti show wípé Yorùbá ò ready láti accommodate wrong history about any of their town or community anymore. Àwọn ẹ̀yẹ máa ń sọ ìdúgbọ̀n ẹ̀ máa pè ní ìlú pè ní. Ibi tí ọba Elékòó ń gbélé ni tó jẹ́ ààfin ìdúgbọ̀n ibi tí àwọn Àwórì máa ń gbin ata sí ni náà. Ata làwọn Àwórì pè ní ìgọ̀ràn. Tó máa ń gbin ata sí tó bá pẹja àwọn Àwórì àwọn tó wá láti Ifẹ̀ tó wá jẹ́ Àwórì lẹ́kọ̀ọ́ and Ogun State ibi tó máa ń gbin ata sí tó bá ti pẹja tó aláfàtà yí ọkàn fi sebẹ̀ òun náà ń pè ní ibẹ̀ láàfin Akínolúwàdé ni. Ibi tó dẹ̀ ti ń jọba Èkó ẹnu ọwá náà ń pè é. Ẹnu ọwá ibi tó máa ti ń jọba Èkó ara ibi tó bẹ Èkó gbọ́dọ̀ ti fẹ́ tẹ̀sẹ̀ kan lè tó máa gbọ́dọ̀ kàn. Ẹnu ọwá ni ẹnu ọwá Ilé Ifẹ̀ ni. Ẹ bá dé Ọ̀ní palace ẹnu ọwá palace. Àdìmọ́ ìfáàtì pé Prince Adó wá ó kógun wọ ìsàlẹ̀ Èkó ni ó kógun wọ bẹ̀ ó dé ìjọba àgùntàn ọmọ lónìí bẹ̀. Ọ̀tọ̀ ní kẹ́yàn conquer in throne ọ̀tọ̀ ní kẹ́yàn ní ó ní ilẹ̀. Àwọn gbogbo yẹn lè rí bẹ́ẹ̀ bá dé ààfin ọba Èkó lé ní ẹ̀ lè rí òòṣà kan tó ń bọ́ bẹ̀ tó dé òòṣà Benin òòṣà Yorùbá ní gbogbo ẹ̀. Yorùbá ṣòro ń consume ìwé Ìlọrin ọ̀hún ni wà consume tán pẹ̀lú gbogbo Fúlàní náà. Torí àṣà wa ní kan dẹ̀ strong and identity wa strong gan. Èdè wa dẹ̀ wà unique. Ẹ bá dé Ìlọrin lẹ́yìn. Yorùbá Ọ̀yọ́ náà sọ ń bẹ̀. Àṣà gbogbo àdúgbò tó wà ní Ọ̀yọ́ tó wà l'Ógbómọ̀ṣọ́ tó wà ní Ìbàdàn òun ló wà ní Ìlọrin. Ọ̀dínú mi dùn ní ìjọba lè issue statement mọ́. Nígbà tí mo rí different reaction ló jẹ̀ta. Orí tẹ̀yàn ẹni bá dákẹ́ tari àbá dákẹ́. Wọ́n bá ṣe bí ń kọ́ wa lọ́nà táwa náà gbà pé àwọn ẹ̀yà kéékèèké ni. Wọ́n ní àlàkórí àbí. Àlọ́bọ̀rún adẹ́gùn wọn lára. So mo láì bí Yorùbá ṣe react síbẹ̀. So bó ṣe ẹ̀ka ṣe máa ṣe ìbẹ̀wò àwà. Láì wọ́n ṣe react sí wọ́n yá wọn tó lóun lọ́wọ́ àwọn Áfíríkà túbẹ̀ yẹn. Àwọn ọ̀rẹ́ wa tó wà nílẹ̀ Ìgbò tó wà lẹ́kọ̀ọ́ a máa ṣe wọ́n àwọn Ìgbò tó wà lẹ́kọ̀ọ́ a máa ṣe wọ́n. Tàbá Tuesday ṣàlẹ̀ kòkò àwọn ọ̀rọ̀ dábàá sọ́ńbẹ̀ àwọn ọ̀rẹ́ wa tó wà nílẹ̀ Ìgbò á ṣẹ̀ wọ́n ṣùgbọ́n wọ́n sọ fún wọn ní wáyà wọn ó máa ń ké bí ológbò
kó má sọ àwọn ìtàn tó lè da mú ìran méjèèjì máa kọlu ra wọn tó rà lọ́rẹ̀ púpọ̀ náà àwọn Ìgbò àbí ká máa ṣe ra wa torí òkú ló sọ yẹn tá a bá dá òkú padà á pọ̀ nílé á pọ̀ ara òkú àwọn ìtàn kan wà jẹ́ pé tá a bá sọ gan òun gan ò ní sùn as the chairman of Aare kó máa wash tongue ṣe kó máa sọ̀rọ̀ because iná Yorùbá ò ṣe ibi tó fi ń pa Peter Lajude iná Yorùbá satellite community tó wà nílẹ̀ Yorùbá lé ní 250 towns satellite community ìlú jẹ́ pé wọ́n pè ní satellite community ìlú jẹ́ pé ó ní àwọn amenities tá a lè sọ pé kì í ṣe tó ti ń di city ó lọ bí 250 in Lagos alone ó fẹ́ wọ 100 most of the state 50 satellite community not only community satellite ó wọ 250 ní south west ká máa sọ Kogi ẹ bá dẹ̀ ní gbogbo Kwara ó ń ṣe Yorùbá but Yorùbá lọ bí 85% or 80% kájẹ̀ bí 70% ní Kwara state satellite community tó wà ní gbóònà gan lọ bí 25 so ká máa sọ pé Ìlọrin tàbá dẹ̀ ń wo Kogi tó jẹ́ okun nínú àbàtẹ̀ 7 local government tó wà ní who is it jáde kó mi báyìí satellite community tó wà ní Kogi state tó wà ní okun high to 15 to 20 so ilẹ̀ Yorùbá máa ń fẹ̀ ní fast developing land nílẹ̀ Yorùbá Ọlọ́run kẹwàá bọ̀ Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ and Aare láti intimidate any other tribe tó bá fẹ́ ṣe legitimate business is highly welcome but má jẹun lọ́dọ̀ wa má jẹyàn lọ́dọ̀ wa kò tí máa wá bú wa ìjẹ́ Yorùbá lè máa sọ fún Amẹ́ríkà báwọn làwọn develop Amẹ́ríkà bí Yorùbá ṣe rí àlùbáríkà l'Amẹ́ríkà ẹ kò sí hospital tó máa dé ní Amẹ́ríkà sí tó ò ní fẹ́ rí Yorùbá as doctor but sí Yorùbá ò ní sọ fún àwọn American people pé we are one of the people that develop your country. It's an insult to the integrity of the American people. Kí Yorùbá máa sọ fún àwọn ará Great Britain ní London pé àwa la wá develop London àbí díjú lọ máa sọ fún àwọn London pé àwa la wá develop tí ìbá ṣàwà London ní develop àbí kí àwọn Indian wọ́n máa lọ sọ that's an inflammatory statement so mo appeal sí àwọn ìyá wa appeal sí àwọn Igbo kan sọ fún wa yà àwọn ó ti dẹ́lẹ̀ kejì wọ́n máa send inflammatory statements sí ilẹ̀ Yorùbá we know how to react on issues so kí gbogbo ilẹ̀ Yorùbá ọdún tó ń bọ̀ yóò ọdún ayabo 2024 ọdún rẹ̀ ló máa jẹ́ fún ilẹ̀ Yorùbá 2024 ọdún rẹ̀ ló máa jẹ́ fara Nàìjíríà tó bá ṣe é léwu lágbára Ọlọ́run burúkú ò ní ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá 2024 wàhálà ò ní wọlé Yorùbá ò ìbànújẹ́ ò ní wọlé Yorùbá ò òfò àti àdánù ò ní wọlé Yorùbá ò gbogbo ibikíbi tọ́mọ Yorùbá bá wà ní 2024 kan lálùbáríkà wọn gbogbo ẹni tó bá fẹ́ kógun jà wá ilẹ̀ agbègbè gbogbo ẹni tó bá náà fẹ́ kógun jà wá àwọn olúwọlé wa parun gbogbo ẹni tó bá náà fẹ́ kógun jà wá àwọn ẹlẹ́yà wa parun gbogbo ibikíbi tọ́mọ Yorùbá bá wà lójú mẹ́rin àgbáyé wọn ní àlùbáríkà ọmọ Nàìjíríà tó bá ṣe dáadáa ibikíbi tó bá wà àwọn náà lálùbáríkà ojú òní tì wá o ọdún tuntun tá a fẹ́ mú yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa ọdún ìdùnnú ló máa jẹ́ fún wa ọdún owó ló máa jẹ́ fún wa ọdún ìfọ̀kànbalẹ̀ ló máa jẹ́ fún wa ikú akébi ikú ẹyẹ akébi ẹyẹ ìbànújẹ́ ò ní wọnú ìlú kankan ayọ̀ àti àlàáfíà ló máa bá wa gbé ohun bẹ́ẹ̀ ló ṣe máa ní lágbára ẹ̀ṣin wọn.